I'm the #1 ní America tó gbé igbá Yorùbá nation. Inú mi dùn àrólé wà ńbí àjọ lọ sí White House ni mo lè fi gbogbo ẹnu sọ pé èmi ni the first man tó kọ́kọ́ lọ sí United Nations. Mo lè fi gbogbo ẹnu sọ pé èmi Ààrẹ Almaroof ni first person tó kọ́kọ́ lọ sí White House ní Washington. Ìdí tí mo lè fi sọ̀rọ̀ yìí ni pé mo wá rí gbogbo nǹkan tí gbogbo àwọn brother mi àwọn sister mi sọ. Lóòótọ́ bàbá Aláàfin ló fi Máyégún joyè. Lóòótọ́ bàbá Aláàfin ló fi Ààrẹ Ọ̀nà Kakanfò joyè. Àmọ́ tá bá wá ń ṣe Yorùbá nation wa, àwa gan ba nǹkan jẹ́ àwọn èèyàn ò dúró lórí Yorùbá nation mọ́. Bẹ́ẹ̀ ni, ó ti dàbí pé tẹ́tẹ́ Yorùbá nation is now becoming ta kí n ta, tayò kí n tayò, jẹ́ kí n jẹ, màá rówó ń bẹ̀. So, àwa kan tá a fi ara mọ́ Yorùbá nation, tá ń dúró de orí Ọlọ́run ọba, àtó nǹkan kan. Bẹ́ẹ̀ ni, ẹnjìnà, Belgium orí yín, Ọpẹ́yẹmí, Ọlálékan, o get nǹkan tí mo sọ, o do and that. Mo tún lè sọ pé mi ni first person, God bless you to remind me, tí mo kọ́kọ́ dá Oòduà in diaspora alẹ́ lórí level tá a sọ yìí 5 years táwọn tí ẹ mọ̀ pé kíní máa gòkè báyìí. Wàláì. Inú ẹ̀ ni mo ti fi sọ̀rọ̀. Mi tí ẹ fẹ́ dárúkọ ọmọbìnrin eléni tó sọ ìsọkúsọ, mi fẹ́ kó wà relevant lórí show mi. Bàbá mi K1 the ultimate àti Ààrẹ Gani Adams. Lóòótọ́ kábíyèsí kú bàbá yèyé ló fi wọ́n joyè. Àmọ́ èmi ní lọ́kàn rí pé tí Máyégún tiẹ̀ tó wá kéré. Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn tí mo bá sọ mo ṣe sọ pé ẹni tó bá ní ọpọlọ kó fọpọlọ gbọ́ ọ̀rọ̀ mi. Ẹ má bínú pé mo fọ́ sórí. Lasis Àrẹ̀mọ mo rí ẹ brother mi. Ẹ bá mi share kíní yìí. Ní pẹ́ púpọ̀. Mo kàn fẹ́ pé ẹni tó bá ní ọpọlọ kó fọlọ gbé ọ̀rọ̀ mi. Ẹ mọ̀ yí pé èmi ọmọ bàbá Aláàfin ni mí. Ẹ mọ̀ dájú. Ẹ dẹ̀ mọ̀ pé ọmọ Ọ̀yọ́ ni mí. But mo wá notice pé gbogbo àwọn adájọ́ ń ṣe Yorùbá agitation yìí. Tó bá máa ẹ pé Gani, ẹ pè ní Gani Adams. Ẹ pè ní Ọ̀túnba Gani Adams. Èmi ò like àwọn scenario Ààrẹ Ọ̀nà Kakanfò òfò. Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́. Àti ẹ̀mẹ́ tó ní kí bàbá fi jẹ́. Ìgbà tó ní jẹ́ tó yẹ pé ó ní jẹkújẹ ni bàbá. Sọ fún ipá láàfin gbó lọ́wọ́ ààrẹ ni. Àbẹ́lò bí fẹ́ ṣorí burúkú ni. Ẹni tó bá ti bà kó bà. Torí ìdí ni mo fi sọ bẹ́ẹ̀ ni pé mo mọ̀ọ́mọ̀ ṣe show yìí. So tó bá ta sí mi, àwa mú kúrò ní ọ̀rọ̀ Ààrẹ Gani Adams. A mú kúrò ní ọ̀rọ̀ olóyè Sunday Igboho. A mú kúrò ní ọ̀rọ̀ Yorùbá nation. A wá di ààrẹ sí olúwa ẹ̀. Mo ṣe ọkìní kí gbogbo wa lè gbọ́ ni. It's getting ridiculous. Ó ti ń pọ̀ jù. Ẹ̀yin ń sọ òkò bá bàbá Aláàfin ni. Ẹ ń sọ òkò bá bàbá Aláàfin. Ẹ máa ní ó jẹ ààrẹ kíní kan àmẹ́ tó fi jẹ́ àmọ̀gbà tó gbà bàbá yẹn náà. Mo kàn ń gbọ́ kíní yẹn lẹ́nu àwọn oríṣiríṣi adájọ́ là ń ṣe Yorùbá agitation yìí. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ààrẹ calm down. Kò yẹ kí kíní rí bẹ́ẹ̀ làwọn attacks mo rí yẹn bá mi share. Táíwò Ẹ̀dùnjọbí ẹ bá mi share. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ. Gbogbo ẹni tẹ́ wá ń fò fla. Gbogbo àtàwọn àánú Yorùbá nation tẹ́ ń jáde tó ní kálukú ń forí bẹ́ tẹ́ ń fọrùn bẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ti bú bàbá Aláàfin rí kí bàbá tó kú. Mo kàn dákẹ́ ni. Ẹni tí mo lè dálò mo dálò kò yẹ kó rí bẹ́ẹ̀. Mr. Wisdom fans. Ọmọ Ọ̀yọ́ kúkú nìwọ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó jẹ́ pé nítorí pé Wisdom inú mi dùn pé wà ń bì. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó jẹ́ pé nítorí pé ẹ bá máa bú ààrẹ ẹ jẹ́ ká bú ààrẹ ó lórúkọ Ààrẹ Gani ló ń jẹ́ Gani Adams. Ó dẹ̀ ń jẹ́ orúkọ tó ń mọ̀ sí ẹ mọ̀ pé ibà Gani ni ẹ bú. Gbogbo àwọn tó máa ń sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò àfọwọ́mọrí ètú kò ní bàjẹ́. Ààrẹ Ọ̀nà Kakanfò òfowó Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ni kò ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá ṣe fẹ́ gbọ́ tó bá wù anybody ẹ lè ní mo support tí mo dẹ̀ mọ̀ pé 99.9% ẹ̀yin olóyè ni mo wà. Voice message tí bàbá yìí ṣe kò ní bàjẹ́ fún ẹ brother mi Wisdom. Voice message tí wọ́n ṣe yìí voice message yìí ẹni tó ṣe voice tọ́jọ́ lọ́rọ̀ mo mọ èèyàn yẹn àwítẹ́lẹ̀ lọ́rọ̀ yìí
àmọ́ inú mi dùn pé kò Ọlọ́run ní jẹ́ kọjá báyìí àmọ́ à ń kó bára wa sí tẹ́ bá ti wá ń ṣe live ẹ máa sọ̀kò sáláàfin ẹ dẹ̀ máa lérò pé èmi ẹ̀rẹ̀ ń ka èmi kún ara yín ẹ̀yin yẹn bá mi ro kíní bẹ́ẹ̀ Fáṣọ̀wọ́n pa ọ̀pá lẹ́yìn ẹ bá mi ro nǹkan tí mo sọ ẹ̀sùn Babájídé think about this ẹ̀ ń kà mí pé dí ẹ ronú ọ̀rọ̀ tí mo sọ Ìṣọ̀lá ẹ̀ ń kà mí pé I'm one of the agitators of Yoruba nation now ẹ̀rẹ̀ ń ta àbùkù bá bàbá tèmi ẹ̀ ń ta àbùkù bá ilẹ̀ bàbá tèmi kún Ìmórí Adéníkẹ́ anybody lè bá mi ṣeré pẹ̀lú anything tó bá ti ń jí pé òun fi ìlú mi ṣeré àbó ń ta sọ́mọ àti ìyàwó mi èyí tó le jù ní kó ta sọ́mọ mi àbí kó ta sí ìyàwó mi tí bá yọ méjèèjì yẹn kúrò pẹ̀lú àwọn ẹbí mi kó wá ṣẹ̀ṣẹ̀ wá ta sí ìlú mi nígbà kò yẹ kó rí bẹ́ẹ̀ kódà alájà bí mi lára pé òṣèṣò ni mo ní ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ wo bí ṣe máa gbé kalẹ̀ tí ò ní dàbí ẹ̀pá àwọn èèyàn rò pé àbí ó ṣe báyìí ní Fátúnbí mo rí ẹ gbogbo adaba ń ṣe Yorùbá nation mo ń fi àsìkò ìpè olóyè Adéyẹmọ èmi ò pé lórí fóònù kí n sọ fún tí bá pè é sí àgbẹ̀ àgòbọ̀n mi ní pé mo dẹ̀ ń sọ fún bàbá wa Bánjí Akíntóyè tí bàbá àti olóyè Adéyẹmọ tí wọ́n bá àwọn boys yìí sọ̀rọ̀ tẹ́ bá máa bú Gani Adams ẹ bú straight ẹ má sọ òkò sáwà lọ́yọ̀ọ́ oyè tó fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ kò sí bàbá ńlá ẹni tó lè tún fi jẹ ní ìlú Yorùbá Ọ̀nìgò ò tó bẹ́ẹ̀ Àwùjalè ò tó bẹ́ẹ̀ Aláké ò lè ṣíwọ́ ẹ̀wò nítorí pé wọ́n mọ̀ pé ìran bàbá ńlá bàbá tiwa ló fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ ẹ jẹ́ àsìmẹ̀dọ̀ náà mi ò wà against pé kẹ́ bá bú Gani tẹ́ bá fẹ́ bú kò kàn mí Chris mo rí yín mi ò wà bẹ́ẹ̀ pé kẹ́ bá bú Ọlátúndé mo rí yín but ẹ bá máa bú ẹ bú Ààrẹ Gani Adams direct ẹ má máa jẹ́ kó lẹ̀ mọ́ àwa lọ́yọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń fi Aláàfin tayín àní mo gbọ́dọ̀ kan sọ tí ó bá sí irú àwọn bàbá yẹn náà ìjẹkújẹ tó máa jẹ tó ń múrú Ààrẹ Gani Adams tó fi ń joyè who is Gani Adams owó wo làárẹ̀ ní tó fẹ́ fún ọba Aláàfin kú bàbá Yèyé Tìrì question ni o ẹ má bínú o owó wo ni ààrẹ ní owó wo ni Gani Adams ní tó fẹ́ gbé fún Aláàfin owó wo ni ó ní kí tó bọ́ sórí ti K1 owó wo ló ní tó fẹ́ fún Aláàfin tí bàbá fẹ́ fi joyè bàbá gbé yẹ̀wò ní ó ṣe jàre Wisdom mo mọ̀ pé nǹkan tí mo sọ yóò yí ẹ ó yí ẹ gan oníṣó sọ mo agree pẹ̀lú ẹ bóyá sọ yẹn but ẹ jẹ́ kí n sọ kí gbogbo èèyàn gbọ́ mi ò lè máa pé gbogbo àwọn tájọ́ ń ṣe show lẹ́yìn kíní Wisdom kí ló dé ẹ máa búbà kí n pe bàbá Èkìtì kí ló dé kí n pe Yorùbá wuyì kí n pe Akin kí n pe Pọ̀pọ̀ kí n pe gbogbo ọbẹ̀ yẹn kò lè possible but this is the only way tí mo lè fi pass message yẹn ó ní mo yẹ ní Oyèkọ́lá mo rí ẹ Michael ẹ bá mi share ní mo yẹ ní kí bàbá mi Olóyè Adéyẹmọ Ìgbòho òòṣà táwa gbójúlé ní mo yẹ tún pé bàbá mi Bánjí Akíntóyè tó jẹ́ olórí àgbà ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ àwọn agitator wa tí wọ́n bá ti fẹ́ bú Ààrẹ Gani Adams ẹ bú Ààrẹ Gani Adams straight tẹ́ bá ti fẹ́ bú Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn ni wọ́n sọ ẹ bú straight ẹ má máa fi táìtù ẹni tó fún wọn lóyè ṣé ẹni tó fún wọn lóyè sórí inú wọn ni àbókónú wọn jáde bàbá rí pé olóyè Ọ̀túnba Adams bàbá rí pé ó wọ́ọ̀tì ẹni tó lè jẹ Yorùbá ní tó lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ló ṣe fi jẹ ẹ má gẹ̀ẹ́tì o bẹ́ẹ̀ lọ́ máa rí gidi ní fine bí òṣọ máa rí gidi ní fine ọmọ ìlú tí ò bá àwùkẹ́ ló jẹ́ bàbá tiwa ló fún lóyè wọn dẹ̀ ń fi ọmọ Ọ̀yọ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò mo ti sọ fún most of you assist màrú wo ló kọ ọba mo rí ẹ yes ó náà mo sọ who is Gani Adams Gani Adams ni ẹni tí wọ́n pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò so owó wo ló ní tó fẹ́ fún bàbá tèmi láti fi joyè ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Wisdom inú mi máa dùn tó bá lè bá mi pick àárín yìí kó lè bá mi play lórí issue ẹ kí wọn náà dẹ̀ fi kún àárín yìí tí mo sọ kó jọ torí Ọlọ́run Olóyè Adéyẹmọ Ìgbòho àti bàbá mi ẹ bá mi bẹ̀ wọ́n kí wọ́n fi ọ̀rọ̀ bàbá tèmi sẹ́gbẹ̀ẹ́ kan kọ́ dẹ̀ má blame àwọn ọmọ Ọ̀yọ́ tẹ́ bá máa wí ẹ máa ní Ààrẹ Ọ̀yọ́
Kakanfò Ọ̀yọ́ Kakanfò kinní kan nígbà tó ń jẹ Kakanfò nígbà wáṣẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ní Kakanfò dúró sí. Ẹ jẹ́ tí wàá hẹ̀ndì ẹ̀ fún yín BUU kò sí gbogbo ẹni tẹ́ sọ pé ẹ rà pé àwọn Ọ̀yọ́ Mèsì kan yọ Gani Adams kúrò lórí oyè Kakanfò ṣé ẹ fẹ́ gbọ́ kò sọ́yọ́ Mèsì tó bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bú ẹ bú tẹ́ bá fẹ́ bú mi lè ever stop anybody pé ẹ má bú Gani because nǹkan tó ṣe gbogbo yín lẹ fẹ́ tí gbọ́ kò ṣe kọ́ tá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. My name was there ó dárúkọ mi lẹ́ẹ̀mejì but èmi fi wisdom tèmi gẹ́gẹ́ bí orúkọ brother mi mo fi wisdom gbé pé ṣé mi náà máa gbé voice kí n máa play ẹ̀ because voice is 2021 voice tèmi ti gbọ́ tẹ́lẹ̀ ta dey keep. Kádàrá aláwọ̀ ọlọ́run ti ní bọ́ọ̀nà voice ṣe máa jáde tí gbogbo ayé ṣe máa gbọ́ nìyẹn but ẹ jọ ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ pe orúkọ ẹ̀ Gani Adams náà pé kódà tó jẹ Gani Adams kó tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìbà Gani Adams bá Ọ̀túnba ẹ lè fi yẹn pé ẹ má bú bàbá tèmi mọ́ o tó bá ti ń di pé ẹ ń sọ̀rọ̀ tẹ́ ẹ ń fẹ́ ẹnu àbùkù kan Ọ̀yọ́ èmi ọmọ Ọ̀yọ́ máa jáde tán o èyí náà mọ̀ yìí pé èmi náà lẹ́nu o yìí ṣe pé bóyá mo ká ẹnu kò tí bá dẹ̀ ń respect yẹn mò ń respect yẹn ọpẹ́ yẹmí dá sí mi mo rí yín n tí mo wá sọ ni pé kọ́ má fi ẹnu àtẹ́ sí ọba Ọ̀yọ́ mọ́ kọ́ dẹ̀ má fi ẹnu àtẹ́ sí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tí bàbá ńlá bàbá ẹ̀ nìkan kó o lè fẹ́ ní jẹ́ ju bàbá Aláàfin lọ ẹ máa sọ kò sí bàbá mọ́ ẹ tún kó ń bẹ̀ ẹ jẹ́ bọ́ sódì kejì ẹ ọbú Máyégún bàbá wu àwọn tó wù ló fi jẹ oyè àbàbá ò lè tún ikùn ẹnì kankan. Ààrẹ Ọ̀nà Kakanfò tí gbogbo wa ń bú bóyá ó ṣe bí síbì kan o bóyá ó ṣeré síbì kan o Ọlọ́run ló máa dá yẹn ó ní mo sọ yí pé àgbà tó ro ẹ̀fọ́ ọ̀kà ó di dandan ọmọ ẹ̀ jẹ́ ń bẹ̀ bó ṣeré ló bá mọ̀ bó dẹ̀ jẹ́ ìkà ló bá mọ̀ máa ṣe jẹ́jẹ́ ìrora ṣe jẹ́jẹ́ nítorí ẹ̀san máa ké ní ọjọ́ kan. Ewa ló kọ́ o ẹ̀san ọmọ kúkú gbọ́ wà láì mi ìbínú inú àwẹ̀ la wà Àlùkùránì gbọ́ mi ìbínú mo kàn fi kíní ẹ̀ sọ̀rọ̀ káwọn èèyàn let us know the distinguish between Ààrẹ Ọ̀túnba Gani Adams and distinguish between Ààrẹ Ọ̀nà Kakanfò Kakanfò yẹn title ni wọ́n lè mú title kúrò lórí anybody anytime tó o bá ti kú tí Ọlọ́run ní pẹ́ nìkankan téèyàn bá kú sìn wọn ò ní fi orúkọ ẹ sí wọn ò ní fi title ẹ sí wọn ò ní pè é lọ́ba wọn ò ní pè é ní chief wọn ò ní pè é ní director chief mrs kene kan náà kò ní jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ gbókù wá ní bá parọ́ ẹ sọ fún mi náà mo mọ nǹkan tí mò ń sọ òkú ẹ lọ gbé òkú wá ṣé wọ́n ti wẹ òkú náà máa sọ so let's forget all the title tí o bá wù CFR kìnní kan mo gba master degree in District of Columbia mo gba master degree ní California mo gba master degree ní kìnní kan mo gba chief of kìnní kan chief of staff kìnní kan President Bola Ahmed Tinubu Babangida Buhari àwọn dàlẹ́nì ìjọ tí yìí tó kú kó tó fi jọ́dọ́tà tó jẹ́ wọ́n ràpọ̀ ẹ̀ báyìí ni wọ́n gbé lẹ̀ ẹgbókù ẹwẹ̀ fókù ni nígbà tá láàfin kú wọn pé bàbá láàfin mọ́ òun pé mo fẹ́ dá sí gbogbo yín ẹ lọ gbéjẹ́ ẹ lọ sọ agbéjẹ́ mọ́wọ́ ẹ ti gbọ́ nǹkan tó sọ fún Bobby Risky àbí kí ló lóun jẹ́ kí lorúkọ ẹ̀ náà ẹ gbọ́ ọ̀rọ̀ Bobby Risky náà àbí Whisky àbí Risky dẹ̀ náà pé whatever sokosobo ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ẹ dẹ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ń náwó tẹ́ máa ń gbé bọ́ǹdù lọ síwájú K1 the ultimate iwájú Paso iwájú Mala ẹ̀yin FCC èmi ò support ẹ̀ but bí èmi ṣe gbọ́n ni mo fẹ́ sọ̀rọ̀ o mo sọ fún àwọn èèyàn ni mo ṣe sọ fún yín pé àìsọ̀rọ̀wọ́rọ̀ ló pa eléèpè ìṣáájú tẹ́ ẹ̀ bá ti yán ọ̀rọ̀ yín lẹ́nujọ́ mẹ́ta yìí ẹlòmíà máa rẹ́wọ̀n we ẹ wo owó ìtọ́ fi wá padà mú Bọ̀bí ẹ wo ẹ̀sùn tó wá kà mọ́ Bọ̀bí lọ́wọ́ nígbà tó ń dókó tó ń dòdì wọn ò ka ẹ̀sùn yẹn mọ́ lọ́wọ́ o ìjọba gbójú gbogbo yín lọ ó ní mo ṣe máa sọ fún yín pé tí Ààrẹ Almaroof bá ń ṣe show mo mọ nǹkan tí mò ń sọ mo mọ nǹkan tí mò ń ṣe nǹkan tíjọba máa fi mú mi dání mi ní sọ because tó bá ti fi lè mú ẹ pẹ̀lú eléyìí ẹyọ kan yìí wọ́n wá fún ẹ ní káǹtì bíi 12 wọ́n wá káǹtì 12 fún ẹ ṣí àkíní ìdẹ́ bá mọ̀ pé ètò yìí ó wúlò ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé gbogbo á lè kọ́gbọ́n nú ẹ̀
tó bá ti fi lè mú ẹ pẹ̀lú báírò yìí wọ́n ka remote yìí fún ẹ wọ́n ka fleet yìí fún ẹ wọ́n ka fóònù yìí fún ẹ wọ́n ka speaker fún ẹ kódà wọ́n ka omi fún ẹ wàá wá wò pé ẹ gbà mí níbo ni mo ti ṣe gbogbo orú ẹ̀ṣẹ̀ yìí. Brotherhood wàá gba ìjàre Ọpẹ́yẹmí Brotherhood okay iye orúkọ ẹ tiẹ̀ wá okay torí mi tiẹ̀ fẹ́ mọ̀ pé okay wo Brotherhood sì ibi tí mo wá fẹ́ lọ gangan ẹ̀yin EFCC ẹ ṣàyè èrè kó dára ẹ ṣàyè èrè kó dára o torí ẹ̀ mọ èèyàn ọ̀la ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra yín gan EFCC tẹ́ ẹ̀ bá wá gbé àwọn èèyàn sìn ẹ sọ Babájídé God bless you tẹ́ ẹ̀ bá wá lè lọ mú àwọn tó ń gbé dọ́là tó ń ru owó lọ sí show nísìn EFCC gan ó jẹ́ kí àjọ kan wà kó máa pe àwọn EFCC kó máa pè wọ́n lẹ́jọ́ nǹkan tó yẹ kẹ́ gbé Bobrisky fún Brotherhood ẹ gbé fún o ẹ wo ọ̀rọ̀ owó náà fi sọ ọ̀gbẹ́ni yìí ló fi ń lo ẹ̀wọ̀n bóyá ẹ̀wọ̀n yàrá ọkùnrin náà máa fi sínsìn ni o bóyá yàrá obìnrin sì àti ìmọ̀ ọ̀nà méjèèjì ló ti lè ṣiṣẹ́ tẹ́ ẹ bá fi bọ̀bí sí yàrá ọkùnrin a máa fún wọn ní ẹlẹ́yìn fúnra rẹ̀ tẹ́ ẹ bá wá fi bọ̀bí sí yàrá obìnrin a máa kó bu àwọn obìnrin tó wà ń bẹ̀ John Thomas wà tó bá wà yàrá ọkùnrin àwọn ọkùnrin àfọyàn ṣeré àti di fake tó lọ ṣe ṣẹ́ni pé ó rí bákan EFCC of my wonderful officer to officer wọ́n kú ti ní security là ń ṣe àwọn òpònú àwọn dẹ̀dẹ̀rìn apá muṣùà ó pè mí àwọn officer mi EFCC this is warning for the EFCC please any EFCC tí ó bá wà lórí page yìí èmi like iṣẹ́ tẹ́ ṣe o wọ́n ní wọ́n ti wọ́n báńdì dọ́là láti jọ náírà láti jọ ní party bọ̀ wọ́n múyàn kankan àwọn tó bà dọ́là wa jẹ́ in favour of tó bà náírà wa jẹ́ in favour of dollars EFCC ẹ̀ lọ mú wọn o àwọn tó ń ṣe gbaná tó ń ṣe kòló ẹ̀ lọ mú wọn o àwọn tó ń ṣokóṣòbò tó yẹ kẹ́ ẹ ti mú wọn ti pẹ́ tí kò sí nínú Federal Republic of Nigerian law tó dẹ̀ pé ìgbà táwa kéré mo fi Ọlọ́run búra àwọn tó ń ṣe ládùúgbò wá sùn lérè wọ́n máa ń lẹ̀ wọ́n lóko ní wọ́n máa lẹ̀ wọ́n lóko pa ni ogo ò ní débẹ̀ mọ́ kí ló wá dé my gallant officer EFCC God bless you ṣé tí ẹ̀rí ṣẹ́ tẹ mú yẹn mo ẹ wo gbòsà ẹ mọ̀dí tí mo fi gbé gbòsà fún yín bóyá oníkálùkù akáwà rẹ̀ sára wọ́n máa ru owó báyìí wọ́n dẹ̀ ru owó lọ sí pátí ọmọ ìyálà yẹ ẹlòmí ò ní 1000 ò bẹ́ ẹlòmí jí 5000 naira kò bá ẹlòmí jí àwọn èèyàn dẹ̀ ru owó lọ sí agbo pàṣọ agbo màlá agbo òṣùpá agbo wàásù àìndé agbo gbogbo wọn káàkiri bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ máa ru owó yẹn wọ́n dẹ̀ máa jù ní bẹ́ẹ̀ kí ló dé tẹ́yìn EFCC ò mú wọn eléyìí tẹ́ bá ti wá rí sí táwọn náà bá ti wá rí anyone lórí live show lórí anywhere tó bá ti ná owó sìn a máa gbé wá síta àwa gbé EFCC gàdàgbà síbẹ̀ pé kán lọ mú wọn mo ní picture ọmọ Ìgbò kan ní ọwọ́ mo fi Ọlọ́run búra nígbà tí wọ́n ná owó yẹn tó ná owó yẹn sí ilẹ̀ nǹkan tó bá gbé ẹsẹ̀ lé owó yẹn ó ga tó báyìí nílẹ̀ ní floor tó gbé owó lé tó gbé ẹsẹ̀ lé níbo náà wà ẹ̀ lọ mú wọn Bobby Wood lẹ́wà lọ lẹ̀ dímọ́ èmi support ẹ̀ ń bẹ̀ yẹn o torí nǹkan tó yẹ kẹ́ mú fún ẹ̀ mú fún èló ló ná only 490,000 màá tó ná 5 million ní orí show àwọn olórin ilẹ̀ wa Nàìjíríà ẹ̀ máa mú wọn Ọmọwùmí mo rí ẹ Kúnlé owó blow mo rí ẹ ẹjọ́ ẹ bá mi ṣí ẹ̀bẹ̀ ṣe wọlé Olúgbénga Arẹ́gbẹ́ ẹ bá mi ṣí ẹ̀bẹ̀ ṣe wọlé ìwọ tó bá ti pẹ́ tí bá ti parí ẹ lọ gbọ́ àtẹ̀yìn tí mo sọ mi ìfẹ́ repeat ẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ ókè wọ́n ti mú Bobby ó ṣe nǹkan tí ò da ó ṣèdí ó ṣọyàn onímọ̀ye sọ fún yín pé níbo náà fẹ́ fi Bobby sí tó bá lọ jẹ́lì ṣé ìṣì la máa pẹ́ àbí ìṣì àbí torí tẹ́ ẹ bá fi sí yàrá obìnrin gbogbo ló máa bá sùn tán toró ní John Thomas ó dẹ̀ mọ̀ èèyàn kan béèrè kọ́ṣọ̀ kan pé níbo ni ọ̀gbẹ́ni yìí páàkì sí ẹ̀pọ̀n ọ máa páàkì kókó ẹ̀yìn ló máa páàkì ẹ̀ sí abẹ́ ẹ̀tàn ni
ó ti fi tọ́ pa ẹpọn ìdí ẹ̀ lè mọ̀ bó ṣe máa ṣe ẹ̀ nímọ̀ láíláí abẹ́ tán ló máa fi ọkùnrin kan àwọn ọkùnrin ló mọ̀ nǹkan tí mò ń sọ yìí àfihàn tó bá yẹ pé o gbẹ́pọ̀n òdù tó gbópó òdù dáadáa ni ò ní ṣe park ó máa park ẹ̀ ni ó park ẹ̀ ni kún mi kí ni tí mò ń sọ yìí ó bro let's just think about this ilé òun ṣe pé bóyá kakàn wá sí orí Facebook pé around ọ̀rọ̀ tó máa kọ́ gbogbo ọlọ́gbọ́n òun lèmi fẹ́ máa sọ tí everybody máa pick okay why tí wọ́n lọ kó gbogbo wọn àwọn tó ń ná bèbè ni wọ́n lọ kó wọn bọ̀bí sìn ó máa mú ẹpọn ẹ̀ á fi sábẹ́ ẹ̀ ní mọ̀ polókòndì á wá flat bíi tàwọn ìyá wa